kò wá sí ẹni tó lè máa gbọ́n tó mọ̀ yìí ń sọ wọ́n ní kódà àwọn òbí rẹ̀ ń bẹ láyé táwọn òbí yìí bá jẹ́ mùsùlùmí ǹjẹ́ mọ̀ yìí pé inú ìbànújẹ́ làwọn òbí yìí máa wà pẹ̀lú tó mọ̀ yìí ń sọ táwọn mọ̀ yìí pé àà ń tí ń wí wíkúwí ní ń wí kò rí bí ọ̀tọ̀ ní tí àdìsí ó máa wí ọ̀tọ̀ ní tí àyá Al-Kùránì wí ọ̀tọ̀ ní tí ń kà ọ̀tọ̀ ní tí ń wí bọ̀tẹ́ nítorí pé bloggers ni àwọn tí wọ́n sì kórìíra ẹ̀sìn táwọn jẹ́ Christian àwọn fi kọ́mẹ̀ntì wọn fi ń fífọ̀ wọn àwọn òrí náà wọ́n wípé ogun táwọn fẹ́ gbé ti Islam kò jẹ́ kí wọ́n rí òkùnkùn ní mọ́ wọn rí mọ́ pé abọ́gibọ̀pẹ̀ làwọn eléyìí abọ̀rìṣà ní gbogbo sẹ́tíǹsì yìí ibi tí ń kérò lọ ìdí abọ́gibọ̀pẹ̀ ni o lágbàáyé kẹ́nẹ̀kan láyà báyìí kó gbójúgbóyà kó mọ blọ́ọ̀gì báyìí káwá ní kí ni ádàfù rẹ̀ gangan ní tí ń ṣe yìí gangan pé wọ́n fẹ́ káwọn èèyàn ká máa bá wọn bọ́rin ní kájọ máa bẹja kama bí ajá fún gùn kama bó tẹ̀ jẹ́jọ́ sí pé announcement pé ẹ̀yẹ padà sílẹ̀ yín ìṣẹ̀ṣẹ̀ la fẹ́ àfẹ́sìlámù mọ́ tí wọ́n fẹ́ make announcement oògùn náà fẹ́ máa ṣe kò sí kankan tí mẹ́ń bẹ̀ oògùn jálàbí ni ẹ̀yọ́nú ayé àsínà ọ̀la wà gbogbo rẹ̀ padà ẹ̀yọ́nú tipa òṣòlẹ̀ túláàsì gbogbo yín ẹ̀yẹ padà sílẹ̀ yín oògùn náà fẹ́ sí. àwọn òbí tán wá bíi ní káwa mùsùlùmí kájẹ́ kí wọ́n mọ̀ lókùn bàtí wọ́n jẹ́ pé bàbá ọmọ yìí ń bẹ láyé màmá náà ń bẹ láyé wọ́n sì ń jẹ́ mùsùlùmí ẹja fọ̀rọ̀ rúra wa wò ọlọ́mọ sọ àwọn náà dìdàkudà mọ́sàrọ̀ ọmọ búrọ̀ wa dìdàkudà ló fi ká masàdúrà pé rabbana hab lana min azwajina wa dhurriyyatina qurrata a'yunin waj'alna lil muttaqina imama bọ́lọ̀ ń bá sí wá ní mùsùlùmí àrọ́mọdọ́mọ wa náà ọlọ́mọdé àwọn náà dìdàkudà ká rescue àwọn bàbá yìí ká jẹ́ kí wọ́n mọ̀ pé àwa tá jẹ́ mùsùlùmí I understand wọn bọ́ọ̀mọ̀ yìí sì ń ṣiṣẹ́ blogger tí ń ṣe yìí ǹjẹ́ mọ̀ pé táwọn bàbá yìí àti màmá yìí tá bá jẹ́ mùsùlùmí tá bá láwọn fẹ́ sí Islam ìlà eré rẹ̀ làwọn kù lélẹ́rí ǹjẹ́ mọ̀ wípé iṣẹ́ tí ń ṣe yìí financially ó súnmọ́ àwọn Christian máa support ẹ̀ wọ́n financially wọ́n support ẹ̀ àwọn tá tẹ́ support ẹ̀ pẹ̀lú comment tó bá jẹ́ pé owó náà ní wá lórí media wọ́n sì lọ́mọ yìí ò sí Nàìjíríà mọ́ ǹjẹ́ mọ̀ wípé tó bá jẹ́ pé mọ̀ yìí pẹ̀lú iṣẹ́ dáadáa tí ń ṣe yìí òun ló wá jẹ́ pé òun ní finance àwọn òbí rẹ̀ òun ní fowó ránṣẹ́ sí wọn ẹja gbéyẹ̀wò bó ní ó ti rí tó torí pé wasayyana lahum shaytanu a'malahum ṣètọ́nù máa ń ṣiṣẹ́ bú máa ṣe lọ́sọ̀ ní tó pilẹ̀ yìí nítorí pé ìgbógun tẹ̀sìn ó súnmọ́ fáwọn Christian ká máa finance àwọn abọ̀rìṣà ara wọn ká máa support ẹ̀ financially ká máa send owó sí kó máa rí owó àwọn àbúrò rẹ̀ táwọn bá jẹ́ mùsùlùmí àwọn ẹ̀gbọ́n rẹ̀ táwọn bá jẹ́ mùsùlùmí tí ọlọ́run ní fúnlẹ̀ mọ́ wọn o má fúnlẹ̀ mímí náà o àmọ́ ẹ̀yin mùsùlùmí tálà kẹ́ ẹ̀yin aláàsìkí láàrin wa mo rò yín mi rò bẹ́ẹ̀ màmá tó bí ọmọ yìí bàbá tó bí ẹ̀jẹ̀ á mọ pòsíṣà tí wọ́n wà yìí pé situation tó bá wà yìí pé ok àwọn ká support wọn kódà bí wọ́n ti wà ok tẹ́lẹ̀ náà bá jẹ́ nìkan tí wọ́n wojú ọmọ náà kí wọ́n mọ̀ yìí pé àwa mùsùlùmí o ládùúgbò tá bá wà ìlú tá bá wà kí wọ́n rí àwa mùsùlùmí pé ẹ má rí ti ẹ̀rọ ẹ wá máa pàtà àwọn àtàkọ̀ kan fún anábì náà bí máa bànújẹ́ ọlọ́run ní gbogbo àwọn tó kọ́ lọ́wọ́ bá wọn dá wọn sí fún ọlọ́run kò ní sọ wọ́n dídàkudà ẹ máa ṣàlàyé bẹ́ẹ̀ fún wọn Fìráúnà àti Mùsá ẹ máa ṣàlàyé ìyàwó anábì Lútù àwọn àtà tó lè múnú wọn rọ̀ lábẹ́ bẹ́ẹ̀ tó bá jẹ́ pé ipò ẹnìkan tí wọ́n lè sọ pé àwọn máa wojú rẹ̀ ni sẹ́wọ̀n pàwọ́ àwọn abọ̀rìṣà àwọn Christian àwọn táwọn bá ti rí pé al-kufru millatun wahidah lókùnkà tó bá já sí pé n ti ń ṣe àwọn Christian gẹ́gẹ́ bí mo ti sọ síwájú pé àṣírí wọn padà tú wípé tá a bá ń pè wọ́n lẹ́lẹ́bọ̀ wọ́n ní àwọn ìsàbọ̀rìṣà wọ́n sì ń support abọ̀rìṣà tó sẹ́wọ̀n pé financially àwọn ò láti financial wọ́n rí wípé lókùnkà tí bá sáà ti bá wọn gbógun ti Islam ìtumọ̀ rẹ̀ ni pé kí Islam owó kábọ̀rìṣà ó sì remain ọ̀tẹ̀ wọn lọ́rùn àwa mùsùlùmí ní ká tó sóore sẹ́mọ̀ àdánwò táwa tó ní nìyẹn kí mùsùlùmí kan tó sóore financially kó tó support ẹnìkan yóò kọ́kọ́ wò gbólóbì lọ́ngì sí sára àwọn ní kí ni máa ń sọ ọgbà fáwọn tó ń gbà fún só nífi àwọn àfáà tó ń ṣe ara àwọn ní sẹ́mọ̀ àwọn mùsùlùmí kọ̀ọ̀kan tí báyìí báwọn tó lọ́n bá sàánú rísì kọ̀ọ̀kan tí mùsùlùmí máa fẹ́ fi sóore lódodo àìsàn ẹranko àfẹ́ sóore níbàámu pé àmọ́ oore ojú ṣáájú ọ̀pọ̀ láwùjọ àwa mùsùlùmí ló já sí pé kọba lérò pé àwọn kan alásìkí ni wọ́n nínú mùsùlùmí tí wọ́n lówó tí wọ́n lókọ tí wọ́n lẹ́fà ilé ìkànnà àwọn láwọn tí wọ́n nírú kákọ́sì èèyàn tí wọ́n ń fẹ́ láti finance láti support ẹ̀ bá kọ́ mọ́sálásí kalẹ̀ ládùúgbò yín fún 200 years kẹ́ má rí kọ́ ẹ̀ bá máa kínú náà kò sí ìtọ́kàn wọn àmọ́ wọ́n láwọn èèyàn tiwọn àmọ́ àwọn èèyàn tiwọn kò sí iye tí wọ́n lè request fún kò sí tí wọ́n lè fi support wọn bí millions náà tó wọlé tó
bọ́mọ̀ yìí ṣe wá rí yìí báwọn àbọ̀rìṣà bá ń support ẹ̀ financially tí wọ́n ń support àwọn òbí rẹ̀ ǹjẹ́ mọ̀ wípé èmi ò léegun ǹjẹ́ bẹ́nu bá jẹ ìjójú ní tì àmọ́ tó bá jásí pé a bá rescue wọn tàbá kọ́dà bọ́ jẹ́ pé 1000 lábàdá irú àwọn tá a jẹ́ tálíkà yìí náà bó ti wọlé mọ́ ká mọ̀ yìí pé a fẹ́ support wọn bóyá ká establish nǹkan fún wọn tó bá jẹ́ pé wọn wà ókè dáa mi ì mà ẹ̀yin tẹ́ bá mọ position táwọn ìyá yòówù àti bàbá wa yẹn lè comment ẹ jẹ́ kí n mọ̀ mọ̀ràn tèmi nìyẹn mo tún ní mọ̀ràn tẹ̀síwájú sí tó bá jẹ́ pé wọ́n wà ókè àwọn orí àwọn ọmọ àwọn orí ìrùmọ́nú ọmọ wọn gan àwọn ti gbàgbé yìí àmọ́ wọ́n lè máa wo fídíò ọmọ yìí lójoojúmọ́ ǹjẹ́ bànújẹ́ kó tún wá jásí pé àwọn jẹ́ mùsùlùmí wọ́n rí mí ní mùsùlùmí kó wá jásí pé irú rẹ̀ yìí pẹ̀lú iṣẹ́ burúkú tí ń ṣe yìí ò ní ọ̀wá tún kù ní ọmọ sẹ́ndì owó sí wọn ni wọ́n máa fi jẹun ọlọ́run